wọ́n ti tú babaláwo tí wọ́n jí gbé sílẹ̀ o. Babalawo tó gbajúmọ̀ dáadáa tó máa ń fẹlá lórí ẹ̀rọ ayélujára táwọn ajínigbé jí gbé lọ lọ́jọ́ Sunday tó kọjá, Chidozie Nwagu, tí ìnagijẹ ń jẹ́ Akwa Okuko Tiwaraki, ti gba ìtúsílẹ̀ padà lẹ́yìn òbítíbitì mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 29 oṣù keje ọdún yìí ni DSP Tochukwu Ikenga, tí í ṣe agbẹnusọ ọlọ́pàá nípínlẹ̀ Anambra, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní babaláwo táwọn èèyàn gbà pé òun ni oníṣègùn ìbílẹ̀ tó lówó lọ́wọ́ jùlọ tó sì tún gbajúmọ̀ dáadáa àgàgà lórí ẹ̀rọ ayélujára ọ̀hún ti kúrò nígbèkùn àwọn ajínigbé láàárọ̀ kùtùkùtù ọjọ́ sátidé. Ọ̀kan lára àwọn òtẹ́ẹ̀lì rẹ̀ tó kọ́ sílùú ẹ̀, ìyẹn Triple P Hotel tó wà nílùú Oba níjọba ìbílẹ̀ Gúúsù Ìdẹ́mìlì nípínlẹ̀ Anambra ló wà lálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù keje ọdún yìí táwọn ajínigbé fi wá gbé e lọ ní nǹkan bíi aago 11 ààbọ̀ alẹ́. Nínú ọ̀rọ̀ ẹ̀, Ikenga, tí kò sọ iye kan pàtó tí ọkùnrin náà san láti fi gba ara ẹ̀ sílẹ̀, sọ pé àwọn ọ̀rẹ́ àti alábàáṣe ọkùnrin babaláwo náà làwọn ajínigbé pè àti pé owó ńlá ni wọ́n sọ pé àwọn èèyàn náà san kí wọ́n tó tú Chidozie sílẹ̀. Ó ní ohun tí mo gbọ́ ni pé àwọn ajínigbé ọ̀hún pe àwọn ará àti ọ̀rẹ́ rẹ̀, òbítíbitì mílíọ̀nù náírà sì ni owó tí wọ́n béèrè fún. Mo tún gbọ́ pé ó ní iye kan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀, àmọ́ tí mi ò mọ iye tówó náà jẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń fẹ́ káàkiri, wọ́n ní owó tí wọ́n béèrè fún wà láàrin 200 mílíọ̀nù náírà sí 300 mílíọ̀nù. Ṣùgbọ́n àwa náà ti ń sapá láti lè kàn sí i ká lè mọ bí ọ̀rọ̀ ìjínigbé rẹ̀ ṣe wáyé. Bákan náà la ó tún bi léèrè lórí ẹni táwọn ajínigbé náà jẹ́ ká bàa lè lépa wọn lọ gẹ́gẹ́ bó ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.